Òní ni ọjọ́ àbámẹ́ta, ọjọ́ kẹrìndínlógún nínú oṣù kẹjọ ọdún 2025. Ó tó àkókò fún ìwé ọ̀run ṣíṣí, ìwé ìtọ́ni ojoojúmọ́ fún ìdàpọ̀ tímọ́tímọ́ pẹ̀lú Ọlọ́run. Eléyìí tí àti ọwọ́ olùṣọ́-àgùntàn Enoch Adéjàre Adébóyèpọ̀. Àkọ́rí wa fún tòní ni máa fi kún nígbà gbogbo, apá kẹfà. Àkọ́sọ ló wà nínú ìwé Júdà orí kìíní ẹsẹ̀ 20. Ṣùgbọ́n ẹ̀yin àyànfẹ́ mi, ẹ fi ìgbàgbọ́ yín tí ó mọ jùlọ ṣe odi fún ara yín, kí ẹ máa gbàdúrà nípa agbára tí ó wà nínú ẹ̀mí mímọ́. Bíbélì ká wà nínú ìwé Kọ́ríńtì kìíní orí kejì ẹsẹ̀ 10 sí 15. Láàrin ọjọ́ méjì sẹ́yìn, mo ti sọ nípa ọ̀rọ̀ Ọlọ́run àti ìjọsìn gẹ́gẹ́ bí àwọn ọ̀nà láti tún bátìrì ẹ̀mí rẹ ṣe. Lónìí, màá sọ nípa ọ̀ràn mìíràn tó lágbára tí o lè fi tún bátìrì ẹ̀mí rẹ ṣe: gbígba àdúrà nínú ẹ̀mí. Tí o bá fẹ́ bá ènìyàn sọ̀rọ̀, wàá ní ìbáṣepọ̀ tó dára pẹ̀lú rẹ̀ nígbà tí o bá sọ èdè rẹ̀. Ọ̀nà láti ní ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run láì ṣe ìdènà ni láti bá a sọ̀rọ̀ ní èdè rẹ̀. Gbígba àdúrà nínú ẹ̀mí. Mo tètè ṣe àwárí ní ìbẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ pé tí mo bá ní àkókò pẹ̀lú Ọlọ́run ní ibi ìkọ̀kọ̀, yóò ní àyè fún mi ní gbangba. Tí mo bá wá ojú rẹ̀ ṣáájú ètò kankan, ó máa ṣàfihàn ara rẹ̀. Fún àpẹẹrẹ, nígbàkúgbà tí mo bá ń múra fún ìsìn mímọ́, mo máa ń rí dájú pé mo lo ọjọ́ 3 ní àtìlẹ̀kùnmọ́rí pẹ̀lú Ọlọ́run nìkan, kúrò lọ́dọ̀ ìyàwó àti àwọn ọmọ mi. Màá dúró dè é pẹ̀lú ìyìn ẹ̀ àti wíwá ojú rẹ̀ fún ètò tó ń bọ̀, nítorí pé Àìsáyà orí 40 ẹsẹ̀ 21 sọ pé, ṣùgbọ́n àwọn tó dúró de Olúwa yóò tún agbára wọn ṣe. Wọn yóò fìyẹ́ fò bí idì, wọn yóò sáré, kì yóò sì rẹ̀ wọ́n, wọn yóò rìn, àárẹ̀ kì yóò sì mú wọn. Mo máa lo àkókò pẹ̀lú àdúrà nínú ẹ̀mí mímọ́ láti tún bátìrì ẹ̀mí mi ṣe. Lẹ́yìn tí mo bá ti lo ọ̀pọ̀lọpọ̀ wákàtí pẹ̀lú Ọlọ́run lọ́sàn-án àti lóru, kódà kí n tó bẹ̀rẹ̀ sí wàásù lọ́pọ̀ ìgbà, mo ti máa bẹ̀rẹ̀ sí ṣe iṣẹ́ ìyanu. Gbígba àdúrà nínú ẹ̀mí ń kún ọ fún agbára, ó sì ń ràn ọ́ lọ́wọ́ láti tẹ̀síwájú láti máa jó fún Ọlọ́run. Àwọn eṣinṣin kò fẹ́ràn kókó gbígbóná. Nígbà tí kókó bá tutù, wọ́n á rí tí wọ́n ń ṣe eré níbẹ̀. Wàá rí tí wọ́n ń ṣeré níbẹ̀, àmọ́ ṣá, tí a bá dá iná sí, kò ṣeé súnmọ́ fún wọn. Wọn kì yóò súnmọ́ ibẹ̀ nítorí pé wọn kò lè farada iná. Nígbà tí o bá ń gbàdúrà nínú ẹ̀mí mímọ́, ò ń gbé ara rẹ sínú iná. Ohunkóhun tó ní ìbáṣepọ̀ pẹ̀lú òkùnkùn kò lè dúró ní àyíká rẹ̀. Nígbà tí o bá gbàdúrà nínú ẹ̀mí, o máa ní agbára. Èyí yóò sì mú ọ jáfáfá nínú ẹ̀mí àti ìmọ̀lára rẹ. Bí o ṣe ń gbàdúrà nínú ẹ̀mí mímọ́, o ní àǹfààní sí àwọn àṣírí ní ọkàn Ọlọ́run, nítorí pé ẹ̀mí mímọ́ nìkan ni ó mọ àwọn àṣírí Ọlọ́run. Ibi Bíbélì kà wá tí ò ní sọ fún wa pé nípasẹ̀ ẹ̀mí mímọ́ a lè mọ àwọn tí a ti fi fún wa lọ́fẹ̀ẹ́. Gbígbàdúrà nínú ẹ̀mí ló mú wa ní òye àwọn ohun wọ̀nyí. Àwọn àṣírí wọ̀nyí yóò ràn wá lọ́wọ́ láti ní agbára nínú ẹ̀mí. Olùfẹ́, jẹ́ kí gbàdúrà nínú ẹ̀mí di àṣà rẹ. Tí o bá sì ti di àtúnbí ṣùgbọ́n o kò lè gbàdúrà nínú ẹ̀mí, béèrè fún ẹ̀bùn yìí lọ́wọ́ Ọlọ́run lónìí. Kókó ìṣe: lo àkókò láti gbàdúrà nínú ẹ̀mí ní gbogbo ọjọ́.